ohun tó so wọn pọ̀ ló tú wọn ká o ohun tó so wọn pọ̀ ló tú wọn ká orin táwọn ìyá wa kan mọ́ kọ́ngbà kan nù tán bá rí bí èèyàn méjì kan tí wọ́n wọlé wọ̀de tí wọ́n wọlé wọ̀de tí wọ́n wọlé wọ̀de nígbà tí wọ́n bá wá tú gbogbo tó wá ṣẹlẹ̀ láàrin wọn wọ́n àmọ́ tú jáde fúnra wọn làwọn àwọn pé àwọn wà ní àbòsí pa wọ́n kọ̀ rìkìsì tú wọn ká kábíyèsí olódùmarè lórí ọ̀rọ̀ Oríyọmí àti gómìnà ni ọ̀pọ̀lọpọ̀ ń wo Oríyọmí tànútànú pẹ̀lú èròǹgbà àti Oríyọmí lọ́wọ́ pé bí ìgbà tán fẹ́ yàn jẹ ìsinmi wá ṣe rí pé àkọ́kọ́ ni pé tí àwọn èèyàn bá ń fẹ́ kò lárùn kankan tọ́pọ̀lọpọ̀ èèyàn bá ń fẹ́ kò lárùn kankan so mo lọ wo gbogbo àti mọ́ ṣe bọ gómìnà àti Oríyọmí mo á padà rí pé ihun tó Oríyọmí ṣe ní ìsìn gangan ó dàbí pé òṣèlú èyí tó Oríyọmí máa ń ṣe ní sympathy politics òṣèlú pé ká mọ káàánú lálú sí àwọn aráàlú kó jẹ́ pé aráàlú yóò máa jà fún wa nígbà tá a fúnra mọ tó tọ́ pé ká mọ sojú àánú kúbẹ́kúbẹ́ sáwọn aráàlú káràlú lè bá a rí bí ẹni pé àwa la wà ní ọ̀nà tó tọ́ irú òṣèlú tó ń ṣe nìyẹn ọ̀pọ̀lọpọ̀ fídíò wà níbí tí màá prove ẹ̀ fún yín ok ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ báyìí nígbà tó Oríyọmí wá ó sọ fún wa pé wọ́n lọ wọlé Sùúrùlùpéjú wọ́n lè mọ Sùúrùlùpéjú rí Oríyọmí ló gbé jáde nígbà tó yá onírúurú gbé jáde pé níjọ́ Sunday ìjọ yẹn ó sọ fún Punch wípé òun ò mọ Sùúrùlùpéjú rí àgbọ́ bí ìjọ kẹrin sí ó tún jáde ó ní Sùúrùlùpéjú tí wọ́n sọ pé wọ́n lọ rọ́ọ̀bù tí wọ́n lọ wọlé rẹ̀ wọ́n àlẹ́jẹ̀ pé lọ rọ́ọ̀bù ní ọgbọ́n okòrò wọn ò tí fìdí mú ẹ̀mílẹ̀ pọ̀ lọ rọ́ọ̀bù ó tún wá ní sóhun wà lóhun ò mọ́ ni ṣé bó ti ṣiṣẹ́ fún yín rí ipò iṣẹ́ ó ti ṣiṣẹ́ fún gómìnà rí ok ẹ wá máa wò ó gómìnà táwọn sọ yìí ó ti wá tó time t'Oríyọmí wá ń bàjẹ́ fún wa Oríyọmí wá sọ̀rọ̀ bí ẹni pé gómìnà yẹn kò ní pàtì ẹ̀ kánú àṣeyọrí Oríyọmí rárá Oríyọmí ti wá ń jí ká mọ̀ pé owó onírú owó oníyọ̀ owó aláta ló ká Àgídìgbò bí ẹni pé gómìnà ò ní pánú Àgídìgbò tán kọ́ yẹn rárá ìjìbí tí wọ́n lọ rẹ̀ Oríyọmí náà wà ní wá síta ní wá sọ gbogbo ẹ̀ ó wá ń gba wájú lọ́dún àwọn aráàlú láti gbọ́ ní gómìnà bí ẹni tí ò dá ẹ̀mí lè sọ kẹsọ́rọ̀ òṣèlú kò ní tó kàn pẹ̀lú òṣèlú o tẹ́lẹ̀ mi rò pé bóyá ó ń ṣiṣẹ́ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni o kò ní tó kàn pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wèrè o kò ní tó kàn pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìbàjẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn olómọ. so ó náà ló tún wá sáré gbáwájú ẹwà àgbà tí kí ni ìṣẹ̀lẹ̀ báyìí ǹjẹ́ rí gómìnà kó sọ̀rọ̀ ǹjẹ́ rí any report from the governor's office or government office láti sọ̀rọ̀ but irú politics tó Oríyọmí ń play tiẹ̀ nìyẹn kó sáré wá ra sympathy lọ́dọ̀ ẹ̀yin aráàlú tó ti rí pé ọ̀rọ̀ ṣẹlẹ̀ yóò sáré wá ra sympathy lọ́dọ̀ ẹ̀yin aráàlú tó ti ra sympathy yẹn ẹ àmọ́ rí ẹni tí ó bá jàbí ẹni pé ẹni yẹn ló wà at fault ẹ sáré play ọ̀rọ̀ díẹ̀ kan nínú ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n méjì yìí màá sáré play ọ̀rọ̀ yẹn díẹ̀ kẹ́lí bá mọ̀ pé in tó wà behind this story ó ju sympathy tó Oríyọmí wá fẹ́ sympathy àwọn aráàlú lórí Oríyọmí fẹ́ wá mọ́ ra against the Ọ̀yọ́ state government báyìí ó fẹ́ mọ́ ra sympathy àwọn aráàlú against the government ó ti mọ̀ pé táwọn aráàlú bá fi lè support òun táwọn aráàlú bá pariwo àwọn fẹ́ yẹn jẹ ni o wọ́n fẹ́ bàlókọ jẹ́ ni o ó ti mọ̀ pé ó ṣeé ṣe kẹ́pà ọ̀dọ̀ wọn aráàlú lọ́wọ́ gbà wọlé sí gómìnà lára ẹ jẹ́ kó gbọ́ díẹ̀ nú ọ̀rọ̀ yìí pé ṣé nǹkan kan wà bẹ́ẹ̀ tó tọ́ àbí ò sí nǹkan kan bẹ́ẹ̀ ẹ dákun ẹ má bá mi ká lọ. ọ̀jọ̀gbẹ́kún gbogbo wa ọ̀jọ̀gbẹ́ sílẹ̀ àwọn tí ń dá sọ́rọ̀ náà. táwọn èèyàn rí sí ni pé ìjà tó wà láàrin wọn ò kì í ṣe ìjà tó ṣe é sọ síta. kì í bẹ́ẹ̀ ṣe jà ìsìn. kò ṣèjà ìsìn ètò dàbí pé ó ń ṣẹlẹ̀ gangan because àwọn èèyàn mọ Oríyọmí. ẹ wá fi ń yé wa wípé àwọn tó yé ló yé ni báyìí. àwọn tó yé ló yé because tẹ bá ti wo ìjà yẹn Oríyọmí ò kì í ṣe NURTW member kò ń ṣọmọ ẹgbẹ́ onímọ́tò Oríyọmí ò kì í ṣe tọ́ọ̀gì so kò sẹ́ni tí ò mọ iṣẹ́ tó ń ṣe pé oníròyìn ni so láti ibi ìròyìn yẹn ló ṣe rò pé òun náà fẹ́ di gómìnà pé ẹgbẹ́ kìíní wá pé kò sẹ́ni tí kìíní yẹn ò dùn mọ́ lẹ́nu. ojú ò ní tí ìwọ̀nba bí tí mo nílò náà ni pé wọ́n ní ìjà tí wọ́n jò ṣe sọ síta kèé sì ṣe ìjà àsìn pé tẹ́ bá Oríyọmí dáadáa kò kí ń ṣe
olóṣèlú òun rédíò ni sympathy tí mọ́ ṣe yìí náà ló tà fáwọn aráàlú ní 2023 sympathy náà ló tà fáwọn aráàlú pé ṣe rí gómìnà eléyìí èèyàn gidi ni ẹ dìbò fún ẹ mẹ́jà dìbò fáwọn kan tí ń wọlé àwọn tí wọ́n máa wọlé yín sympathy tá a ti mọ́ ní fún Oríyọmí tẹ́lẹ̀ gẹ́gẹ́ torí pé ó ti ní mídíà sympathy yẹn látún ní wípé Oríyọmí ò lè kó wa wọgbó ok ẹ tún wá tẹ́níká tẹ̀lẹ̀ nìkan wípé ká mọ́ tẹ̀lé àwọn kan wípé eléyìí ló lè kó wa wọgbó eléyìí ló lè kó wa wọgbó tẹ́pẹ́ tó wá ní ká tẹ̀lé òun fúnra rẹ̀ tí wọ́n ń bàjá nísìn ó sì wá ń bà ló kọjá bí ẹni pé yóò tún kó wa wọgbó ẹjẹ́ gbọ́ ẹ sáré play fídíò yìí ní 2023 tí campaign fún gómìnà yìí wípé oní òkú adélẹ̀ rí ẹjẹ́ sáré jọ wò. mo kàn ń rí tẹ́ fídíò tí mo wò dáadáa ẹ rí i pé 2023 lélẹ̀ ní ayé gómìnà tìsín tí wọ́n sáré kiri tí wọ́n campaign ẹ rí i pé àwọn ni wọ́n wà nínú aṣọ yìí inú aṣọ green yìí màá tún wá mú fídíò kan wá wọn mọ ọ̀pọ̀lọpọ̀ fídíò yẹn wá ni láti fìdí òdodo múlẹ̀ tẹ́lẹ̀ bá mọ̀ pé èyí tóun ṣe irú òṣèlú tó fẹ́ mọ́ ṣe ni pé kó mọ́ra sympathy aráàlú láti jà fún gbogbo tó ń bá fẹ́ ẹgbọ́n tó sọ bí. whether you like it or not bóyá ìjọba fẹ́ àbí òfẹ́ ààbò oníjì òdodo ni ṣùgbọ́n ìjọba tó bá ń ṣe dáadáa ààbò tì náà ni èmi ìjọba eléyìí tó ń sọ pé tí yàrá bá ta lẹ́nu lónìí wọ́n lọ yìnbọn pààyàn ni lè mẹ́wàá ní ẹgbẹ́ síjọba pé irú àwọn gbọ́dọ̀ sọ̀rọ̀ máa tí ta lẹ́nu gan kò tí ì déjọba gan bí ó ṣe bá jẹun tó da jẹ́ ní wákàtí. ẹ̀ ń gbọ́ o contestant gómìnà ní APC ńgbà yẹn ló ń fẹnu tàbùkù yìí o wípé ẹ̀ńtá pé kí nǹkan mọ́ ti ṣe kíní kan wọ́n ní yóò ní wọ́n ti lọ wóbì kan yóò ti ní wọ́n mọ ìfìbọn léyìn kiri wípé òun ò lè support wọn láti gbé contestant APC yẹn sí ìjọba wípé gómìnà ti sìn lòun fẹ́ support láti gbé sí ìjọba ó ń ba ìjọba yẹn jẹ́ fún ìjọba gómìnà ti sìn tẹ́sí bóyá pọ́n so yóò fi emotion tiẹ̀ yóò fi ra ọkàn ẹ̀yìn aráàlú so ẹ tó wá ń pọ́n ní ìsìn báyìí ló tún wá ń padà wá bọ́ ló tún wá ẹ tó ń pọ́n gbà yẹn tó lóun ní onígbà dídẹ̀ lè rí ó tún wá padà wá bàjẹ́ fún wa ẹ jẹ́ àjọ gbọ́rọ̀ yẹn tán. wákàtí àwọn ilé ìjọba kẹta fúnra wọn fún owó léṣẹ oníléṣẹ ẹni wọn bá ta wọn lẹ́nu wọn ni wọn lọ pàdánù ní lẹ́gbẹ̀ẹ́ síjọba àrùn ní ìṣe ní ẹgbẹ́ tó dáa jẹ́ ó gbẹ tó bá ba tó dáa jẹ́ yóò sunkún ẹ̀ ni wọ́n ní ìyàwó tó bá kọkọ rẹ̀ yóò ra ń gbẹ̀yìn ẹlẹ́rù kan tó bá pẹ̀rù rẹ̀ yóò gbàgbẹ́ oko gbogbo ọ̀tẹ̀ tí yẹn bá fi léṣe yìí má fi dé kó níjọba àpínlẹ̀ Ọ̀yọ́ I am telling you mo ń sọ fún yín pẹ̀lú òdodo àti tí mo mọ̀ pẹ̀lú àwọn tó jáde àti ṣèjọba àti bágbára ṣe máa ń gùn wọn tó bá níjọba Ọlọ́run ò ní jẹ́ kọ́yọ̀ ojú ẹ̀ka aburú tó lágbára jù tó lè ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí òun ni kí àwọn ẹni bíi kí wọ́n gbọ́nà ẹ̀bùrú èrú kí wọ́n gba ìjọba Ọlọ́run sì ní fún wọn ṣe èèyàn ní nípínlẹ̀ Ọ̀yọ́ ẹjí o ẹni wọ́n mọ̀ sọ tí wọ́n ṣe ẹni wọ́n mọ̀ sọ bí ìjọba ikú sí nítorí kó ṣe tí ò tí ì ṣe ẹni wọ́n fi rọ́ọ̀dẹ̀ wọ́n mọ̀ parọ́ mọ́ Oríyọmí Hamzat lórúkọ mi. ṣe gbọ́ ìjọba tí wàá ń padà bàjẹ́ fún wa ní ìsìn àti ibi tó ti ń wọnú òṣèlú ní ṣùgbọ́n torí pé ó rẹ̀ mọ́ṣẹ́ ẹ̀yìn èèyàn yóò fi sympathy tiẹ̀ yóò fi rẹ̀ mọ́ṣẹ́ yín wọnú in tó ń fẹ́ ok ó ti ra ẹ̀mọ́ṣẹ́ àwọn èèyàn fún ẹni báyìí òun náà ti iṣẹ́ fẹ́ nìyí wọ́n ti jọ wà ń bẹ̀ ààyè tó wá ṣe láàrin òun àtẹni yìí nìsín àmọ́ ìjà ti dé orí ti dòwe ok kẹ́ni bàbá olóyè tó jẹ́ ó ti wá sáré wá jáde gbàdà ó ti fẹ́ mọ tọ́ṣẹ̀ mọ́ṣẹ́ wa wọ́n lóun mọ súrì rí sọ́run wa lóun mọ súrì rí ni ṣe báyìí yín ló ti jáde ẹ̀yìn súrì ti wá súrì péjọ ẹ̀yìn ló ti wá ṣe bẹ́yìn ẹ̀yìn lẹ́lọ káwọn kan nú ẹ̀wọ̀n lẹ́lù wọn fóṣèlú tán lẹ́tún dáhùn padà síbẹ̀ tá ń bi lẹ́jọ́ ibi tó fẹ́ ká ìbò nìyẹn tá ló bi lẹ́jọ́ tí èsì olóṣèlú tí máa ń ṣe tí ó bẹ̀ nìkan jẹ́ fẹ́ nìkan tí ó wà kó ogun aráàlú lọ sẹ́yìn ẹnìkan náà lọ tún fẹ́ ṣe yìí ní ìsìn báyìí aráàlú lòun fi ń jà ń tiẹ̀ ó ti mọ̀ pé táwọn aráàlú bá ó ní mídíà láti scope àwọn aráàlú láti tẹ̀lé o. bóyá wọ́n sẹ́ndì lẹ́tà sí láti pàǹtí lẹ́kọ̀ọ́ àwòrán lẹ́tà àmọ́ bóyá ó mọ̀ mọ́ ń parọ́ ni wípé wọ́n sẹ́ndì lẹ́tà sí láti pàǹtí lẹ́kọ̀ọ́ àmọ́ ó láwọn kan wípé wọ́n fún ológun olóró kún wá dà sí mídíà ọ̀sẹ̀ òun bóyá ó rọrùn bí yóò tọ́ ni àmọ́ ó ti yé yín
ọmọ wọn ń kó àwọn ọ̀rẹ́ ẹjọ́ kẹ́lẹ́ wa mọ̀ pé wọ́n ti fẹ́ pọkùnrin yìí nkẹ́kọ̀ọ́ ọmọ gbúdọ̀ ṣe káwọn kí káwọn lè bá dìde ó tún ní wọ́n ní káwọn mọ̀ wá sọ yẹ́lò mọ́ gbogbo yẹn wá mọ̀ wá sọ yẹ́lò mọ́ o kí o gbọ́dọ̀ ayé mọ̀ wá sọ yẹ́lò mọ́ bí ẹni pé ní ayé tàti ẹ̀wà yìí mo ò tí mo wá sọ yẹ́lò kí wò tó mú wá sọ yẹ́lò lọ́hùn kúrò ní pátì yìí torí tí àwọn ẹ̀ ń bá wá sọ yẹ́lò wọ́n lè ṣe léṣe o kí ló ń wá sórí mídíà wà sọ̀rọ̀ fún wá sọ sympathy nígbà tí ìjà ò tí ì ṣẹlẹ̀ ó ti ń yọwọ́ ọjà gbogbo àtọ́ àṣọ sympathy fún sìn gbogbo yẹn wá jáde ẹ sọ fún mi release wo press release wo àbí information wo lẹ́yìn rí ẹ paste ẹ jẹ́ ká wò látọ̀dọ̀ ìjọba tó ń fi sympathy fẹ́ mọ́ ìbálò kọjá yìí tẹ́yìn rí pé ó wà threatening to life or anything àbí ẹni pé information yìí ó wà deadly ó wà dangerous fún but bó ṣe òṣèlú tiẹ̀ nìyẹn ní ìsàlẹ̀ wá jáde wá ra mind àwọn èèyàn sílẹ̀ torí tí kí ni ẹ bá ṣẹlẹ̀ kó lè bá ní káàdù lẹ́yìn láti fi bẹ́ẹ̀ tó ń bá jàbàjá irú ẹ̀ ṣẹlẹ̀ náà tó ti ra mind gbogbo wa but tẹ́rí Yorùbá Áfíríkà àwọn ọmọ káàrọ̀ oòjíire Yorùbá èyí tí ń ṣe wá kò tí ìfarahàn wá àwọn ibìkan yẹ pé kì í sọ̀rọ̀ sympathy but aláìsí ti sympathy bọ̀ òdodo ní fi ẹsẹ̀ múlẹ̀ mọ́ ok níjọ́ tóun àti Naomi níjọ́ tí Oríyọmí àti Naomi tí wọ́n gbé program wá sí Islamic school ọmọ tó kúnjọ́ yẹn ó lé 100 láwọn ọmọ tí wọ́n tẹ̀ pa stampede wọ́n sáré wá sórí mídíà normal thing náà ni pé tí normal thing ni agbẹ́tò kalẹ̀ kò sáré jùmọ̀ tí wọ́n sì tẹ̀ àwọn ọmọ pa normal thing ni kíjọba ó tojú bọ̀ kó ṣe ìwádìí but ẹwọ everybody sí àríwá mídíà kó lè mí kó wà láwọn tó wá sí mídíà pé orí náà sì fẹ́ ṣe kí ló ṣe àní pé Oríyọmí ti jáde ó sáré ra máìndì wa orí làwọn fẹ́ ṣe o àwọn ìyá kan gẹ́tẹ̀ ń jọmọ lórí fẹ́ǹsì ó wá mú gbogbo irọ́ àtàmọ̀ tá a fi káànú ẹ̀ ó sáré ra máìndì àwọn aráàlú ẹgbẹ́ káànú ẹ̀ pé àwọn ìyá yẹn ni ò gbọ́ràn àwọn náà jọmọ látòrí fẹ́ǹsì torí pé wọ́n jọ ọmọ lọ́mọ fi ń kú ẹ tún ẹwò lámà torí Oríyọmí sáré múlẹ̀ ó ní ṣojú òun báyìí ó ní wọ́n kàn ju ọmọ bíi pépà wọ́n kàn ń ju àwọn èèyàn náà níṣẹ́ gbogbo wa àfẹ́ kó sẹ́wọ̀n sympathy yẹn ti pọ̀ jù wọ́n pé bẹ́ẹ̀ ni wọ́n ju ọmọ ni tí àyè pé wọ́n jọmọ látòrí fẹ́ǹsì ọmọ ò ní kú àwọn ará tún kọ rírọ́ tí wọ́n pa tí kéèsì yẹn tá fi lọ bó ti fẹ́ lọ but at this stage tí ọkọ bá ti wá wò pé that emotion kí èèwá sí mídíà kó a máa ké ní lẹ́fìlẹ́ ramáìdì àwọn èèyàn tí a ti wá tí wọ́n ké sìn gbogbo wa kàn gbó tọrọ sílẹ̀ a máa fight blindly àbí nígbà tó pa ti láìkẹ́ so anything tó wá ti sọ is final a kàn gbó tọrọ sílẹ̀ a dè máa fight blindly àkọ́ nìyẹn ẹ ti tí wọ́n mú instance mi wá wáyé tó jẹ́ wípé Oríyọmí kan náà ló tún wá sí mídíà ni wọ́n sọ̀rọ̀ bí ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ti wà wá gígbó tó yá fẹ́ wo iye onírú ìyá aláta lónìí bí ẹni pé ó tó níbẹ̀ iye onírú ìyá aláta ló ń kó fún ẹ wá gígbó tó yá fẹ́ wo ó sọ̀rọ̀ yẹn bí ẹni pé ẹni tí ń bá fà kò ní nǹkan kan nínú owó tó fi ká gidigbo ǹjẹ́ pé níjọ́ tẹ́ sọ́dà gidigbo gómìnà yìí wà ń bẹ̀ níjọ́ tẹ́ Open TV gómìnà wà ń bẹ̀ tẹ́ tún pẹ̀ sínú studio tó dẹ̀ sọ tí gómìnà dẹ̀ sọ tí òun ṣe fún yín ẹ̀jẹ̀ mi wà fídíò gómìnà kú sọ gbogbo tó ṣe fún wọn ó sọ gbogbo tí gómìnà ṣe fún wọn so gbogbo tí ẹni yẹn ní sísìn báyìí ẹ ti wá lọ tọmọ máìndì gbogbo àwọn èèyàn láti mọ rí bí èèyàn bí pẹ̀lẹ́ emotion ti yín ìbéèrè kan máa ń bèèrè àwọn èèyàn ni pé ẹ kàn sọ nǹkan kan èmi ò support gómìnà yẹn o but mo fẹ́ ká sọ nǹkan kan nínú tó ti ṣẹlẹ̀ yìí sí báyìí tí yóò fi máa báyàn jà yóò wúri kan mú dání wọ́n ní wọ́n lọ wó ilé suspected armed robber Surulupéjú àbí so ìwọ ti wá rò pé yes nígbà tó ti lọ wó bẹ̀ yẹn wọ́n ti ń bọ̀ wá gidigbo náà kí ló fún ẹ ní ìròrí pé wọ́n ti ń bọ̀ wá gidigbo náà dájúdájú ó ti ṣe nǹkan kan sí kọ̀rọ̀
pẹ̀lú gọ́vnà yìí táwa go ò mọ̀ ní tó fún ẹ nílò rí pé ó ṣe é ṣe kó wá gírígbò náà nìyẹn ajá tó rí inú tí ń jùrù ó wà dẹ́gbẹ́ láti rí ni tí ń sá tó in tó tí a yẹ pé gẹ́gẹ́ bí àwọn ìtọ́jú àwọn ìgbìyànjú méjì ẹ̀kan gẹ́gẹ́ bí tán sọ wípé oyin kẹ́kẹ́ ti wà tẹ́ ti ṣe ń kọ̀rọ̀ so tí a yẹ pé kò sí ìyẹn kẹ́kẹ́ ti ṣe ń kọ̀rọ̀ ni àmú mẹ́rin náà bí wọ́n ṣe gbé lẹ́tà wá yẹn wípé láti CID yẹn ó yọjú sí wọn ni pé kí ló fẹ́ ṣẹlẹ̀ torí wà ní confidence but ó ní kẹ́kẹ́ ti ṣe tó ti wà ń kọ̀rọ̀ tí wọ́n gan torí pé kíní yìí ṣé kò ní gbé ṣé kò lè gbé yàn dẹ́wọ̀n báyìí ṣé kíní yìí ṣé kò ní gbé mi dẹ́wọ̀n báyìí wọ́n rò pé kó lóye pé kíní yìí kó lóye pé ó já sí ibi tó rò pé bóyá ó lè já sí jẹ́ n sáré wá bá gbogbo aráàlú kí n sáré fi sí pátì tí mo fi mọ́ra ọkàn wọn kí n ti fàyè fi ọkàn wọn lẹ̀ ẹni tó wá sọ pé owó onírú owó oníyọ̀ owó aláta epo làgídìgbò bí ẹni pé gómìnà oníyàn kan ṣe nínú owó àgídìgbò ẹ̀gbọ́n tí gómìnà wọn. lórí station Gidigbo FM rédíò àti tẹlifíṣàn tó bá sọ pé àbíbí ò nífẹ̀ẹ́ àgídìgbò ni ọjọ́ ní tí mo lè sọ ní pé tí ò bá fẹ́ kí oyún ṣẹ́ kò ní fẹ́ kọ́ ọmọ kú because mo mọ bí station yìí bó ṣe bẹ̀rẹ̀ ànípa tí àwa náà tọ́lọ́ ní ká lè kó láti support wọn support wọn. ṣe ẹ̀gbọ́n tó sọ àníyàn nìyẹn ó ní òun mọ píṣẹ́ yìí bó ṣe bẹ̀rẹ̀ nígbà tó sì wà ní online radio nígbà tó jáde torí Yẹmí jáde látẹ̀wọ̀n òun ló mọ gómìnà yìí ló mọ gbogbo pàtó sà láti fi support ẹ̀ láti jẹ́ kí rédíò yẹn débi tó dé sí nígbà tó di pé ó fẹ́ wá sí pátì àwọn aráàlú ó di pé ẹ̀yin onírú owó alátàlá fi kọ́ ẹ̀yin onírú lẹ kọ́ ẹ̀yin alátàlá kọ́ ẹ̀yin olépo ẹ̀yin là ń kó obẹ̀ fún wọ́n ṣèlú tó mọ́ sínú ẹjá gbọ́ gómìnà yẹn tán. either through advice ni o through ìgbà tí ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ tó jóná wà lára àwọn tí ó kọ́kọ́ lọ síbẹ̀ láti lọ bá wọn kẹ́dùn láti encourage brother mi Oríyọmí Hamzat ìgbà tá a dẹ̀ fẹ́ dìbò ní 2019 tí wọ́n dúnkòokò mọ́ wọ́n gba kọ̀ǹpútà ẹ̀ ní ọ̀dọ̀ àwọn DSS ní gbogbo wàhálà yẹn àwa lẹ́yìn ẹ̀ta encourage ẹ̀ pé ojú tó bá fẹ́ rí ojú tó bá rí bi tí ò bá fọ́ èrè ló kù tí ó fẹ́ rí so ẹ̀dẹ̀ rí báyìí èrè náà ló bí so mo àwọn tó bá sọ pé mi ò nífẹ̀ẹ́ yín wọ́n wọ́rọ̀ mi sọ bẹ́ẹ̀ ni torí pé tí àwọn máa ń fẹ́ ọ ni pé bí nǹkan ṣe dàrú because báwo lọ ṣe lè sọ àwọn èèyàn tí wọ́n ń ṣe campaign wọn ò rí òótọ́ sọ mọ́ ju pé káwọn tú irọ́ tà sígboro bí èlùbọ́ so bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀ jẹ́ kí wọ́n jáwọ́ nínú àpọ̀n tí ò yọ wọ́n lọ gbómi lákaná èmi àti Oríyọmí àtàwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní station Àgídìgbò we are on the same page torí pé àwọn mẹ̀kúnnù òun ló jẹ wọ́n lógún àwọn mẹ̀kúnnù náà ló jẹ èmi náà lógún nínú ìjọba. ṣe gbọ́ wọn sáà tó di pálákùnrin sọ̀rọ̀ lẹ́yìn kọ̀ọ̀kan àwa ni òmò ti ń sọ sáà tó di pé sọ̀rọ̀ lẹ́yìn kọ̀ọ̀kan ni òmò ti ń sọ àbí tó di pé ọ̀rọ̀ rẹ̀ múkùn lẹ́nu àbá ni òmò ti ń sọ ẹjọ́ Oríyọmí wa mọ́ rẹ̀ motion tiwa láti fi kọ́ lọ́pọ̀lọpọ̀ ok kí n tó wá sọ eléyìí kẹ́lẹ́ bá wọn pé ó ti ra máìndì àwọn èèyàn lẹ̀ dé tó fẹ́ ṣẹlẹ̀ ok táìpù tó tọ́ ló gba lẹ́tà láti pàǹtí lẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ àwọn CID police kínní lẹ́kọ̀ọ́ táìpù tó ló gba lẹ́tà fún àwọn èèyàn dẹ̀ni táǹsẹ̀ invitation sí yàn ó ní ìwádìí kan tí wọ́n ń ṣe ni tí wọ́n sì fẹ́ kẹ́ ẹ wá ìtàn fẹ́ ni pé kó gba lẹ́tà yẹn kó o dẹ̀ wá kó o fọ̀rọ̀ wá ẹlẹ́nu wò ṣé nǹkan báyìí rí báyìí ṣé nǹkan báyìí rí báyìí sọ́dọ̀ di pé ẹni tí wọ́n gbé síwájú ẹ ò mọ̀ ń pa ẹ̀ kí wọ́n dẹ̀ ni ó mọ̀ lọ́lé àbí bẹ́ẹ̀ kọ́ ni even àwọn èèyàn ńláńlá àwọn èèyàn gidi tó máa respected people in society ní wọ́n invite tí wàá ṣe pé o jẹ́ respected someone in society ni wọ́n wá arrest ẹ ni
nítorí wáyé pé respected someone in society ni ẹ ipò ẹ̀ńtẹ́ pé tàn bá arrest àwọn yóò mọ pariwo here and there wọ́n invite ẹ nígbà tí wọ́n á invite Oríyọmí ẹ bá ń bèrè Oríyọmí pé kí tó Oríyọmí wọ́n pariwo síta wípé wọ́n invite òun tí yóò ṣe lọ tí òun bá rí nǹkan kan ní kọ̀rọ̀ yàrá táyé pé tó tọ́ plane kí tó wá sọ fún wa pé wọ́n invite òun ṣé bí ẹ kó kàn lọ ni tó bá dì tí ẹ̀ gbá wọ́n invite yóò sọ fún lọ́yẹ̀ wọ́n jẹ̀jọ́ lọ tó bá wá invite tó bá tẹ́ dì tí ẹ̀ ìgbà yẹn lọ tó sọ ẹ ń gbáyọ̀ lójú ìbẹ̀rẹ̀ ìjà nígbà bá tó gbá tiẹ̀ padà ìjà tó bẹ̀rẹ̀ so wọ́n wá invite ẹ ó sáré wá sórí mídíà ó sáré sojú àánú fáwọn èèyàn sympathy politics ó sáré ń play sympathy politics tiẹ̀ bó ṣe mọ́ ń play ẹ̀ ó lọ dá invitation so tó bá dọ̀ láti tó bá arrest ẹ̀ àbí kílẹ̀ kù tí tọ́lọ́pàá bá invite ẹ̀ tó lọ kí ló kù lẹ́yìn ẹ̀ tí bá arrest ló kù ìpè so ìgbà tó wọ́n arrest ẹ̀ wọ́n sọ pé tí wọ́n ti invite ẹ̀ ìwọ ló wà tí wọ́n arrest ẹ̀ yóò dàbí embarrassment so wọ́n wá invite ẹ̀ kó lọ ó ti kó lọ bá àwọn ọlọ́pàá tó invite ẹ̀ ó sáré wá bá aráàlú wọ́n fẹ́ wá Gídígbò kí ni ìwọ ṣe orí nǹkan kan sọ wọ́n fẹ́ wá Gídígbò wọ́n lóhun mọ kíní kan nípa súrì wọ́n lóhun ṣe gbá kan wọ́n lóhun ṣàwo kan ètò òjò tọrọ bẹ́ẹ̀ kò sọ àṣírí nítorí àlànà àti gómìnà ló fẹ́ máa tú ṣe bí àwọn ti lọ kóyàn lẹ́wọ̀n rí táwọn fi wọ́n dìbò táwọn dáhùn padà síbẹ̀ àwọn òpònú kan sọ pé Ọ̀sìnlárí ní sọ ẹ mọ̀ tara yín Ọ̀sìnlárí tàyé pé àtàìmù rẹ̀ pé ló fi jáde lẹ́wọ̀n nígbà tí ó tún padà sẹ́wọ̀n ó tún ṣe ẹ̀sùn míì ní tó lọ́yìn bọ́wájú gómìnà náà fi gbé padà sẹ́wọ̀n bẹ́ẹ̀ kọ́ bó tiẹ̀ ń lọ wọ́n wá pè é ní pàǹtí instead ẹ kó attend the invitation wọn gẹ́gẹ́ bó ti mọ̀ sí tẹ́lẹ̀ nígbà tó ti tì ní òṣèlú ó sì sáré débẹ̀ kódà ibi tí wọ́n pè ọ́ gan lẹ́ẹ̀ lọ ibi tí wọ́n pè ọ́ lọ ó sáré débẹ̀ pé kí ló ṣẹlẹ̀ ìwọ àtàwọn ọlọ́pàá báyìí ọ̀rẹ́ nìyí ó ti wá dẹ tẹ́lọ́pàá ń pè nísìn tó wá sọ pé ò lè lọ pé kó mọ́ lọ mú ọmọlẹ̀ kó mọ́ lọ sí kẹ́nìkan àṣírí èèyàn tó jẹ́ nìyẹn ayé pé òun náà ti ní ekunu kọ́bọ́ọ̀dù tó ayé pé kó mọ́ bá mú ọmọlẹ̀ ẹ dákun ó wá sí India ó sáré wá pè sí party politics tó mọ́ pè tí wọ́n wá látẹ̀kọ́ tí wọ́n wá arrest ẹ̀ nísìn tí wọ́n wá arrest ẹ̀ sẹ́ẹ̀rí gbogbo àwọn tí ó ti play sí party politics fún tó ti wá sojú àánú bí gbogbo àdúgbò ló ṣe mọ́ fi gbé tánu gómìnà ni ó ti ní wọ́n wá gbé àti mọ̀ nígbà wọn ti sọ pé wọ́n fẹ́ wádìí Gídígbò àti mọ̀ pé ó padà wá gbé ariwo tí wá bẹ̀rẹ̀ irú politics tó ń play nìyẹn o ariwo yóò wá pọ̀ bí ariwo ti gbà tó wà àti Naomi tán lọ ṣètò tẹ́tẹ́ àwọn ọlọ́mọ pa tán lójú àwọn ọlọ́tò rí fẹ́ǹsì báriwo tún ṣe pọnú sympathy wà mọ́ wá látòsí ike ọmọ aláàánú ènìyàn lọmọkùnrin wọn ẹ má jẹ́ òkú sípò kìnìkan ẹ má fìyà jẹ láì mọ tó wà nídìí ìṣẹ̀lẹ̀ àwọn ìwà ní sọ mọ́ pé wọ́n ti kọ́kọ́ invite ẹ̀ tí ò lọ lábẹ́ nínú òfin Nàìjíríà tá a jọ wà ń bẹ̀ yìí gbogbo wa under the Federal Republic of Nigeria láwa a sì wà lábẹ́ òfin yẹn tí wọ́n bá invite ẹ̀ dandan ni kó lọ wọ́n dẹ̀ pẹ́ lẹ́sẹ̀ invite ẹ̀ tí ká torí pé àti láìkẹ́ ẹni yìí ọlọ́pàá ò lè invite ẹ̀ mọ́ torí pé àti láìkẹ́ ẹni yìí ẹni ò lè sẹ̀sófin mọ́ àbí torí pé àti láìkẹ́ ẹni yìí ká lọ́pẹ́ ni ẹ ti jòfin lọ ó làwọn sọ fún gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ Oríyọmí pátápátá ní ìsìn kó lọ dá invitation tí wọ́n bá invite ẹ̀ after all gan Ọ̀yọ́ náà sọ wípé àwọn tí wọ́n náà lọ wọlé gbogbo àwọn tí wọ́n sọ pé wọ́n investigate ilé Súrì Ìlúpéjú ọmọ olóṣèlú tó ń lọ tẹ̀lé Oríyọmí àwọn ará Ọ̀yọ́ ni eléyìí tí wọ́n pè fún investigation mi Èkó náà ti pè so kí ló fún aláṣùwáǹsì pé ọ̀rọ̀ ti Súrì Ìlúpéjú gan-an fẹ́ pè sí tí wàá dẹ̀ lọ́wọ́ nu gbogbo tí Súrì Ìlúpéjú ń ṣe tí ó mọ̀ rí ó dẹ̀ máa lọ sọ fún wọn ṣé ká wá ignore invitation àwọn ọlọ́pàá ní solution mo rò pé gbogbo ẹ̀yin tó ń gbọ́ mi ọlọ́pọ̀lọpọ̀ nu yín onílàkà ìpọ̀ nu yín kẹsì gbóyìn náà ni sàkámà jẹ́ lẹ́mọ̀ọ́sán ó jẹ sọ́dẹ̀ torí sàkámà jẹ́ lẹ́mọ̀ọ́sán yẹn ó ti ń jà wá náà a kò máa rò pé kí ló dé ìwọ nìkan náà ló wá lọ kọ lẹ́tà yí pé o mọ Súrìrì ìwọ ló tún wá ló sọ pé o mọ Súrìrì Àgídìgbò náà fẹ́ wó wọn kọ lẹ́tà wá láti pàǹtí wọ́n ṣe kíni nìkan ìwọ náà ló sọ gbogbo ẹ̀ àwọn àrí kankan gan láti state kíní kan bóyá wọ́n ti àwọn state òde lòdì báyẹn táwọn ní ìdí ẹ̀ wọ́n wà gbé ẹ kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ but masses ló fẹ́ máa lò
àwọn tó lágbára àwọn tọ́ọ̀gì gan nígbà tí ìjọba náwó sí wọn gbogbo àwọn tọ́ọ̀gì wọn ló ya dànù náà fọ́ndí gbàdàgbé ìjọba gbé wọn àwọn báyìí ni ṣùgbọ́n ọ̀fẹ́ mọ́ ló má sí ti pé tí kan máa ṣẹlẹ̀ káwọn aládùn sáré dìde Òkìkí ọmọ amúsà ni ẹ mọ́ pa ó kò sí nǹkan kan o láì jẹ́ ká mọ̀ tọ̀rọ̀ tó wà ń bẹ fún wa ibi ẹ bá ti parí sí ibi ẹ bá parí ọ̀rọ̀ sí ni ẹ ti lọ bẹ̀rẹ̀ kẹ́ ẹ yanjú ẹ mọ̀ jẹ́ pórí àwọn aráàlú lẹ́yìn àmọ́ fi fagbọn tá àmọ́ sympathize fún tí ẹ̀ka sympathize fún ọ̀rọ̀ tèmi ò jù báyẹn lọ mọ̀ pé àwọn tó ń gbọ́ mi náà ọlọ́gbẹ́ pọ̀ náà àwọn tó ń gbọ́ mi gbogbo ò lè sùn ká kọrí síbi kan náà láíláí kò pọ́sí gbogbo oṣù ká kọrí síbi kan náà ìwọ ló wá ló ń pé ló ń gbé so lórí ọ̀rọ̀ yẹn ohun tèmi rí nìyẹn Ọlọ́run dẹ̀ dààmú sí gbogbo wa Ọlọ́run dẹ̀ fòrò sí gbogbo wa gbogbo ibi tí bá ṣe ń tẹnu kálukú lẹ́sẹ̀ Ọlọ́run bá burúkú sí kí ó tún lẹ́ẹ̀kan sí káókè mi ò tó mọ lọ iléeṣẹ́ Renix àwọn ló po oògùn ìbílẹ̀ pọ̀ ewé àtegbò náà sọ́dọ̀ oògùn òyìnbó tí o gba ayé sí ń lò tí o gba ayé jàǹfààní ẹ̀ fún wọn tó wá ní ìdojúkọ àìsàn kan àbí kejì àbá ìlera kan nínú àgọ́ ara rẹ ni nọ́mbà tó pèlè iléeṣẹ́ Renix ló wà lójú fọ́nrán yìí ó ti tẹ́ fíwò ní fọ́ ìtàn ìgbò ní di mo kí ẹ làbọ̀dú ẹ̀ làbọ̀yẹ̀ bọ́ ṣiṣẹ́.